ẹ̀yin tèmi ó ti tún ṣẹlẹ̀ o ọ̀rọ̀ àwọn onífújì ti gba dimension mi o ó dàbí fáànù Obesere tó ti jáde o lórí ọ̀rọ̀ Wasiu Ayinde àti Yinka TNT arákùnrin tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí méjì ẹ̀wọ̀ ojú mi àti pátánù orin tó ń kọ àti bí kan ṣe máa gbà fúnra wọn náà méjèèjì káwọn méjèèjì ṣáà sẹ́tù dẹ́ẹ̀ ló jẹ́ tútù pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí Yinka TNT náà ẹ wá nǹkan fìdílé nǹkan. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. You know, if your opinions in the comments. Òyìnbó tí mo gbọ́ nítorí tọ̀ síbẹ̀ ṣòkòtò pápá àtòǹpààyè àtòmíyáre títí wọ́n tó sí tó ṣé kí n tọ̀ síbẹ̀ máa yá tọ̀ síbẹ̀ ṣé kí n pèrò sọ́kọ̀ máa yá pèrò sọ́kọ̀. Abbas Akande Obesere ẹ jọ̀ọ́ tẹ́ bá ń wo fídíò yìí ẹ bá mi bẹ̀rẹ̀ sí ṣíà ẹ̀ mò ń bẹ̀ yín ẹ bá mi ṣíà ẹ̀ tó fi máa dọ́dọ̀ Abbas Akande Obesere bàbá tọ̀ síbẹ̀ ẹ bá mi ṣíà ẹ̀ tó fi máa dọ́dọ̀ ẹ̀ nítorí pé ọ̀rọ̀ wà tí mo fẹ́ kó gbọ́ ibi tó bá dẹ̀ ti ń gbọ́ ni mo fẹ́ kí ibi tó ti máa gbọ́ ni mo ti fẹ́ sọ fún tó fi máa gbọ́ dáadáa. Obesere Abbas Akande èmi ò ní nǹkan kan against ẹ but mo kàn fẹ́ bẹ̀rẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ni mo dẹ̀ fẹ́ kó gbọ́ for your own good ni not for any other thing because olórin tó wà òkè ni ẹ ó dẹ̀ pull crowd gbogbo èèyàn dẹ̀ mọ̀ ní time yẹn kí wàá ní mistake tó ṣe òun ni mo fẹ́ sọ fún ẹ sìn kí ló fi ń ṣeré yí Abbas Akande Obesere commander òróró òró yìí ó ń ṣọ́ra ṣìkìní ó ń ṣọ́ra ṣìkìní ẹni tí yóò rago kò ní sago mọ́wọ́ tó bá sago tipátipá bàbá nílò kóso àwọn àràgà àrógò raga wọn á tún raga bú ẹ sotiri ọpọlọ ni sórí nǹkan tó gbé sílẹ̀ yẹn bó ṣe ṣe àfiwé gbogbo ẹ̀ wéra wọn ẹ̀ ó dẹ̀ ṣe kí ni ó dòdìndì ó máa ṣe ọ́ sórí ẹ̀yin èèyàn ẹ bá ń ṣe mistake òun ni mo ṣe ní kẹ́ bá mi pín fídíò yìí tó fi máa dọ́dọ̀ Abbas nítorí pé àwọn Yorùbá ló sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní ọmọ téèyàn bá nífẹ̀ẹ́ òun lèèyàn ń bá wí ọmọ téèyàn bá nífẹ̀ẹ́ wa máa wò báyìí làlá yìí ò kan yé ló máa ṣe fọ́mọ tó bá nífẹ̀ẹ́ ìfẹ́ tèmi ní sí wọ Abbas òun ló jẹ́ kí n ṣe fídíò yìí fún ẹ kí n bọ́ síta kí n ṣe fídíò yìí tó bá lè ṣe àtúnṣe ni o kò ṣe dandan o ẹ̀yin Saliu ẹlẹ́nu gbọ̀rọ̀ tẹ́ ń búyàn online ẹ bẹ̀rẹ̀ sí kọ́ tó bá wù yín kẹ́ bá bú mi èmi ò ṣe kí ni kò kàn yé ẹ lè sọ nǹkan tó bá ti wù yín anybody tó bá ti wá sórí social media ẹni yẹn ó gbọ́dọ̀ learn how to tolerate insult from any fucking body ìdá ẹni tóun náà ti bí nínú tó jẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n ṣẹgbẹ́ ẹ̀ á sọ̀rọ̀ sí ò nídìí láti wò yẹn ibi tí wọ́n ń lọ òun ni kò máa lọ èmi ò ní láti fún anybody lésì ní tó bá wù yín tẹ́fẹ́ máa sọ òun ni kẹ́ máa sọ kò kàn yé rárá gẹ́gẹ́ bí ṣe ń sọ lọ Obesere Abbas Akande ẹ bá mi pín kó dọ̀dọ̀ ẹ̀ òun ni mo fẹ́ bá wí lórí ọ̀rọ̀ yìí mi ò dẹ̀ bá wí mo fẹ́ bá sọ òótọ́ ọ̀rọ̀ ni tó bá lè ṣe àtúnṣe tó bá ṣe àtúnṣe yẹn á great padà tó bá ṣe àtúnṣe tí mo fẹ́ sọ yìí ó máa great padà nítorí pé kí ni Ọlọ́run bless ẹ gẹ́gẹ́ bí ṣe sọ nínú fídíò mi tó kọjá pé barrister title ó sọ pé òjò tí òṣù tó ń rọ̀ níwọ̀ Abbas Akande Obesere ojú ẹ̀ òṣù rárá ó kàn rọ̀ ní yàyàyàyàyàyà òun ló wá fà á tí wọn náà ò ṣe mọ iyì ẹ̀ torí tó bá mọ iyì ẹ̀ ni anybody tó bá yẹ kó gbé ògo fún wàá gbé fún anybody tó bá yẹ kó gbé dànsákì fún wàá gbé fún kí wàá ní nǹkan tó fẹ́ ṣe fún mi brother mi jọ má jẹ́ kó bí ẹnu ọ̀rọ̀ tí mò ń sọ yóò lè bọ́ sápò bínú fún ẹ ṣùgbọ́n kó ṣe kí ni kó fi ṣòsùn kó fi pa ara ní o kó dẹ̀ mọ̀ yí pé sórí ọmọ ìyá méjì Yorùbá ló sọ wọ́n ní tó bá bára wọn wọlé tó sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wọn wọ́n máa kójú ro ni inú máa bí wọn wọ́n sì òótọ́ nìyẹn fúnra wọn sórí tó bá deceive ara wọn tí wọn ò sọ òótọ́ ọ̀rọ̀ wọn á bọ̀ tàwọn tó rẹ̀ ẹ̀gbọ́n mi àbúrò mi wọ́n ti lọ tán ara wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi ò ní kínú ẹ dùn sí nǹkan tó fẹ́ sọ èmi ò ní kínú ẹ má dùn sí ṣáà ṣe àtúnṣe ni tó bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ torí gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ kiri àbáwọn tó ní àbáwọn advisers ẹ yẹn wọn ò fẹ́ rí fún ẹ ó dà ń pé owó ẹ náà kàn ń jẹ
àbí tó fẹ́ jẹ náà wà after tó bá fẹ́ sòótọ́ fún ẹ tó rí pé ẹni ìyá ọ̀dẹ láìkẹ́ ṣóré mi personally má ṣe o èmi personally ti máa ń wò ẹ báyìí máa ń wò Abbas you are a very very good entertainer mo ṣáà ṣe bẹ́ẹ̀ ń gbóhùn mi fẹ́rẹ́fẹ́ solo new thing ní time yẹn so it's good to be to be èèyàn báwo ni ìbá tẹ̀ ṣe pé náà kéèyàn jẹ́ báwo ni mo ṣe lè pé o kéèyàn lè create nǹkan tó unique nǹkan tí mo ṣe gbèdì fún ẹ nìyẹn gbàgbé pé àwọn èèyàn sọ pé Ìlọrí ń kọ́ṣá jẹ́ èèyàn kan kọ́ṣá jẹ́ kíní kan ìyẹn kọ́ that is not the point ó ní mo ṣe kọrin kan fún ẹ yẹn nínú àwọn orin yẹn pé ẹni tí ò rago kò ní sago mọ́wọ́ tó bá tún wá sago tipátipá bàbá ò nílò kóso àwọn àrògò àràgà àrògò wọn á tún ràgà bu ẹ ọ̀rọ̀ nínà slang gidi ni àwọn èèyàn fẹ́ pẹ̀lú nǹkan yẹn tó fi mọ̀ ẹ́ nìyẹn tó fi jáde jẹ́ ń bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ mà ó gbọ́dọ̀ bọ́ síta kó wá bẹ̀ sí ní ntáyé ń fẹ́ ló ń ṣe ní àsìkò yẹn tó dẹ̀ fẹ́ tó mọ̀ ẹ́ mọ́ nìyẹn má jẹ́ káwọn èèyàn kọ́ bọ́ síta kọ́ bẹ̀rẹ̀ sí dìsífẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí tàn ẹ́ tẹ orin yóò lọ títí o ìsọkúsọ lélẹ̀ kan sọ kò lọ títí o those are the things tí wọn náà listen sí nìyẹn tó dẹ̀ ṣe fuck up you don't need to o gbọ́dọ̀ gbọ́rọ̀ àwọn èèyàn ìwọ fúnra ẹ gbọ́dọ̀ mọ̀ ní pé nǹkan yìí bí ṣe nǹkan tí mo fi jáde nǹkan tẹ́ rí lọ́wọ́ mi yìí òun lẹ́ra lẹ́dẹ̀ fẹ́ òun náà ni mo gbọ́dọ̀ máa ṣe lọ jẹ́ fún example kan Yínká TNT nìyẹn ọmọbìnrin yẹn mo value ẹ̀ gan reasons mo dẹ̀ ṣe value ẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ ìwọ tó bá ní ọpọlọ pick ẹ̀ not the ìsọkúsọ tó ń sọ yẹn lẹ́ máa pick or tẹ́ máa take into even that ìsọkúsọ tẹ́ ń sọ yẹn gan ó wà educating tẹ́ ẹ̀ bá fẹ́ sòótọ́ lẹ̀ ní so ó wà educative gan ó educate èèyàn because tó bá gbọ́ wàá wò ẹwà àtìgbà tó ti ń búlì ọmọbìnrin yìí wọ́n búlì ẹ̀ títí débi pé wọ́n ń gbé ṣépè wọ́n sọ kò kúrò lórí nǹkan tó ń ṣe o òun ló fà á tẹ̀sẹ̀ fi ń gbọ́ Yínká TNT yẹn ìjọ tó bá ti gbọ́rọ̀ tó ń sọ yẹn onísọkúsọdẹ eléyìí ó lè dá ilé wa rú ó lè ṣe kinní kan rú fáwọn nànàmú nìyẹn àwọn idiot tẹ bá listen sí ẹ gbọ́ nǹkan tó ń sọ fún yín ẹ wá sọ experience yín ni experience tó wá ń sọ yẹn there are a lot of things táwọn èèyàn ò mọ̀ nílé ayé pé ṣé kí ní ilé ìṣẹ̀lẹ̀ ṣàṣọ ẹ̀dẹ̀ ń rí gbogbo nǹkan yìí lórí platform ọmọbìnrin yìí wọ́n tẹ̀ ẹ̀sẹ̀ tó fẹ́ torí inú ni bínú ẹ̀tanú yìí náà ni lẹ ṣe ń fẹ́ kó divert kó mẹ́ mo wá ń wò ó pé tí máa ń wo program ẹ máa ní ìwọ ọmọbìnrin yìí má kó lórí program yìí o lórí n tó ń ṣe yìí dìímú dáadáa tó bá fẹ́ stay ó dẹ̀ dìímú kò kó lórí ẹ̀ òun ló fi stay soríjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí kúrò lórí ẹ̀ àwọn èèyàn fẹ́ gbọmọ́ torí nǹkan tó fi mọ̀ ẹ́ òun náà fi mọ̀ ẹ́ Abbas ṣe àtúnṣe sórí nígbà tó lọ tó ní mi ò kọ́ ṣàjẹ mọ́ mi ò kọ́ kinní kan mọ́ mo kọ́ oníwàlẹ̀ wá o mo kọ́ kinní kan mo kàn pé kí ló ń ṣe dìmánà kí ló ń ṣe máyì tó kàn ṣe yàmàyàmà báyìí ṣé n tán fi mọ̀ ẹ́ nìyẹn that is the question wọn ò mọ̀ ẹ́ pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ so táwọn èèyàn bá ń sọ fún ẹ pé orin tó ń kọ orin ìgbàlódé ni seasonal lórin yẹn fi wọ́n sílẹ̀ àwọn kọ́ lọ́lọ́run just be doing your thing on your own but ó wá divert ó kúrò ń bẹ̀ ó bẹ̀ sí kọ orin tí wọn ò mọ̀ ẹ́ pẹ̀lú that is the secret of music if you don't know nǹkan tó bá bọ́ tó fún ẹ ní tó jẹ́ kó dé limelight kíní yẹn ló gbọ́dọ̀ continue láti máa ṣe má wojú anybody má ní báyìí ló ṣe báyìí n tó ti mọ̀ ẹ́ pẹ̀lú yẹn òun ni kò máa lọ pẹ̀lú ẹ̀ má kó lórí ẹ̀ ok ìyẹn by the side àfihẹ́sẹ̀gbẹ́ kan nǹkan tó fọ́ọ̀lù ẹ ni mò ń sọ fún ẹ yẹn o tó bá lè ṣàtúnṣe ẹ̀ for your own good kò kàn mí mo kàn ń sọ fún ẹ ní o ẹlẹ́ẹ̀kejì ní tó tún fall down fall ẹ ẹlẹ́ẹ̀kejì bóun ẹ kò máa ní èmi ò fọ́ọ̀lù èmi ò ṣe àbí káyọ̀ kan ní kàtà ló fọ́ọ̀lù ọlọ́run ní jẹ́ kó fọ́ọ̀lù ìwọ ló ẹ máa tanra yín bẹ̀ pé èèyàn máa tanra ẹ̀ bí ìyá àbèjì ìwọ fúnra ẹ̀ Obesere'S ó mọ̀ náà ìgbà tó jáde pim tí kìíní yẹn ń jó lọ tó ń jó lọ tó ń jó lọ òmòye crowd tó ń control nísìnyí òmòye nǹkan tó ń control so ẹ má deceive ara yín ẹ kó lórí yẹn èmi fẹ́ bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ ni tó bá lè gbọ́ ni for your own good ni kò kàn mí ok now ẹlẹ́ẹ̀kejì lára nǹkan tó tiẹ̀ ṣubú ni mò ń sọ tó kó báyìí ó sì lè ta túṣe o kò tí ì léètì o kò ì léètì o bá òkú ìṣe ò tán ní ilé ayé o ìjọ tá bá kú ni gbogbo ẹ̀ ẹ́ǹdì téèyàn bá ṣe ń breathe tó ṣe ń mí lókè sílẹ̀
ẹ gbọ́dọ̀ sọ pé kò lè ṣàtúnṣe mọ́. Ẹlẹ́ẹ̀kejì, sórí Wasiu Ayinde tó sọ di gbá orí ẹ̀yìn tó bẹ̀ sí fi tayín bó ṣe bàbá mistake èèyàn ń ṣe irú ẹ̀. Kò sí anything tó bá ṣe fún ẹ táyìndé bá ṣe fún ẹ gbójú kò ń bẹ̀ máa lọ tún rí báyìí dọ̀bálẹ̀ ká dọ̀bálẹ̀ fún rárá yín ò ní ká má gànà ṣe bí ìwọ náà ló kọ́ lórin bọ̀ ṣé ìwọ wá ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ fi sílẹ̀. Ṣòro pé àwọn tó ń rí Wasiu Ayinde tó ń tẹríba fún tó ń bọ́ bí òòṣà ó rò pé orí wọn ò pé ní orí wọn pè náà. Sórí ẹni tí Ọlọ́run bá ń gbà fún Ọlọ́run ló ń gbà fún pọ̀ ṣèyàn. Àwọn èèyàn kan dẹ̀ wà tó jẹ́ pé nílé ayé wa táwa yá a gbọ́dọ̀ rí wọn fín tó jẹ́ pé gbogbo téèyàn fi ń jùyàn lọ pátápátá ni Wasiu Ayinde fi jù ẹ lọ Abbas. Gbogbo nǹkan náà nílé ayé yìí pátápátá téèyàn fi ń jùyàn lọ ló fi jù ẹ lọ pátápátá tó yẹ pé tó bá ní olówó tó kó léyìn bá ni mò ń sọ yìí kó tí wàá tún lówó jà Ayinde lọ nìyẹn ó léyìn bá nìyẹn o. Ọjọ́ orí o lè lé bá tó fi máa kú kò possible. Gbogbo èèyàn táyìndé ti mọ̀ o lè lé wọn bá tó fi máa kú. Káwọn èèyàn fẹ́ pè ẹ́ sìn kán bá wo pé Wasiu rí Obesere ni wọ́n máa mú Wasiu Ayinde náà bọ̀ká níwọ̀ lóyà ni sórí gbogbo àwọn èèyàn okay now Wasiu Ayinde ó ní crowd jù ẹ lọ ó léèyàn jù ẹ lọ ó mọ̀yàn jù ẹ lọ kò sí nǹkan téèyàn fi ń jùyàn lọ tí ò fi jù ẹ lọ. Ìwọ ò bá fi ṣòsùn kó fi para whatever tí the manner yìí bá ṣe fún ẹ anything wàá rí wàá ṣe bí ipò orí ni nà ẹ̀yin ò rí Barrister ni ṣe bí gbogbo yín claim pé òkè Ìbàdàn kan náà lẹ ti wá owó Barrister kò ṣe lóyà Barrister lóyà pa ni Barrister ó lóyà pa Alhaji Àgbà himself ó lóyà pa pẹ̀lú gbogbo àti Wasiu Ayinde sọ pé Barrister kan ló dá fújì lẹ̀ kíní kankan báwa Barrister ò bínú lọ títí bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn lọ́kàn ń gbé bí igbá ọtí torí àyà àgbà òun là á bá gbà so tí wọn náà bá ti rò pé ẹni yìí kò yẹ kí n rí fín táwọn èèyàn kan bá tiẹ̀ ń tiẹ̀ wọ́n fẹ́ tiẹ̀ ṣubú ni máa kàn tiẹ̀ ṣubú pé Wasiu Ayinde lọ bá ìjọ kan mo wo interview ẹ̀kan ìjọ kan oníyẹn èmi ọmọlé tó ń gbé owó àwọn ọmọlé tèmi máa ń ṣe sórí kò sí nǹkan kan tó kọ́ anybody pẹ̀lú gbogbo tiẹ̀ Wasiu Ayinde jẹ́bi tó yẹ pé ibi tó ṣiṣẹ́ orin délé nìyí orúkọ yẹn ti wà ń bẹ̀ gan o tí ì ṣe dájí ẹ̀ wọ́n tọ̀ díẹ̀ gan o tí ì ṣe Abbas o ì ṣe rárá bọ́n tó sì lè ṣàtúnṣe ó sì lè ṣe àtúnṣe torí èmi láìkẹ́ ó lè ṣe àtúnṣe ó dẹ̀ máa ń dùn mí mọ́ ò má ṣe bọ̀bọ̀ yìí kò dẹ̀ rí èèyàn bá sọ̀rọ̀ ṣá gbogbo nǹkan tó ń ṣe yìí kò yẹ kó ṣe àtijọ́ tó ti mú orin Àyìndé sẹ́nu tó ti ní kíní kan àbálọ àbábọ̀ Saudi kìíní kan rẹ́sàdéwù kan ní kìíní kan ṣàkọrin yẹn bá kan gbà yẹn àtìgbà yẹn mo ti rò pé dìmánà yìí kò nídìí gbogbo nǹkan tó ń sọ yìí náà ó nídìí ẹ̀ kí Wasiu Ayinde wá bọ́ síta lénìí kó lóun fẹ́ máa bẹ̀ sí bú Barrister ó fẹ́ máa Barrister tayín wàláhì ẹ̀ ní gbọ́ Wasiu Ayinde tẹ̀ ń gbọ́ yẹn mọ́ alulẹ̀ ní gbígì bọ́s kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wọ̀ kò gbọ́dọ̀ ṣe òun náà mọ̀ pé òun ò gbọ́dọ̀ ṣe torí òye ayé ó ti yé débẹ̀ ó ti mọ̀ pé kíní yìí òun ò gbọ́dọ̀ ṣe kátẹ̀ ní Barrister ti late may so rest in peace okay Alhaji Kollington ló wà ń bẹ̀ yẹn sìn kí Wasiu Ayinde wá bọ́ síta lọ́la kó wá mú Kollington kó fi máa ta yín kíní kan ṣe kíní kan wàláhì ó máa ṣubú lulẹ̀ law of karma ni ẹ̀san ni kò ń ṣe pé anything ó gbọ́dọ̀ rí aṣíwájú ẹ̀fín ní gbogbo nǹkan Wasiu Ayinde nìyẹn tó dẹ̀ lè tún fọwọ́ sọ̀yà pé Kollington lówó tóun ó lè fọwọ́ sọ̀yà but wọn ò bá bí dá kó tẹ lójúmọ́lẹ̀ sofa tó sì ń live tí ò bá tún wá live náà Ọlọ́run ò ní jẹ́ á sì máa live lọ náà ni o tí ò bá tún wá live náà pé ọ̀tá ẹ̀ wá live mọ́ náà Wasiu Ayinde ò gbọ́dọ̀ sọ pé ti Kollington báwo ni kò gbọ́dọ̀ ewọ̀ gbogbo ìgbà tó ti jà ní gbogbo àwọn táìmù yẹn tó ń gbè lẹ́yìn Barrister tó ń ṣe gbogbo ẹ̀ ìgbà ìmọ̀ nìyẹn ìgbà ọmọdé nìyẹn gbogbo yẹn normal Kollington gan oríro it's normal Kollington náà ti ṣe yẹn ju dànù sáwọn tó jù lọ gbogbo yẹn ọ̀tọ̀ nìyẹn ohun tí wọ́n wá ń ṣe yìí ò ní ìdí ẹ̀ bí tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn bí tí mò ń bọ̀ ò ní ìdí ẹ̀ wàá fàyìndé sílẹ̀ wàá rà máa pẹ́ lọ́tún wàá máa pẹ́ lọ́sì aláàjì ẹ̀gbọ́n mi bàbá mi yes ẹ̀gbọ́n ẹni fine kò lè bí ẹ but ò ní láti sọ yẹn wàá tún tó borí pé o mọ̀ pé kò lè bí ẹ yẹn wàá tún máa pè ní bàbá mi ṣé bí kò lè rọ́nà lọ́ntì ẹni kò kàn ẹ́ náà
bọ̀ tó wá bẹ̀ sí ṣe gàràgàrà ó ṣe gàràgàrà lé lórí wọ́n ń ṣayé bẹ́ẹ̀ dẹ́ẹ̀dẹ́ mìíràn họ wọ́n ń ṣayé bẹ́ẹ̀ àyè sì wà fún ẹ o láti tọmọlúàbí ẹ ṣe ìyẹn tó bá fẹ́ ṣe báyìí káwọn èèyàn kan máa tì ẹ́ Abbas báyìí kan máa tì ẹ́ kúrò ń bẹ̀ àwọn èèyàn kan wà tó yẹ pé ilé ayé bọ́lọ̀ ń ṣe dálé ayé ni àwọn kan wà Ọlọ́run gbé wọn ó sọ wọn dolórí ni ìwọ náà bó ṣe wà yẹn àwọn kan wà tó jẹ́ pé abẹ́ ẹ̀ náà wà Abbas wọn ò gbọ́dọ̀ bọ́ síta lọ́la fún máa ní Abbas kínní kan wọ́n máa wọlé ní kò ń ṣọ̀rọ̀ ògùn tó bá yẹ káwọn àfáà kan máa tàn ẹ́ pásítọ̀ kan máa tàn ẹ́ babaláwo kan máa tàn ẹ́ kínní kan máa tàn ẹ́ oníṣègùn kan máa tàn ẹ́ bó ń tanra wọn ni o àwọn kankan wà tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ babaláwo àfáà wòlíì pásítọ̀ kankan rárá nú you just have to be loyal pa sí ẹni yẹn kó wá rí kíwọ náà wá rí fúnra ẹ tó bá ṣe é ṣe fún ẹ kó lọ túbá èmi kàn ń sọ tèmi ni o kò sẹ́ni tó rán mi wá bẹ́ẹ̀ o Àyìndé gan rán mi iṣẹ́ o mo kàn ń sọ tèmi ni o torí Àyìndé ò ní nǹkan kan tó fẹ́ gain from you láti pé bóyá mo máa ní lọ sọ nǹkan kan fẹ́yàn kan kò rí tiẹ̀ gan rò gbà bí ṣe sọ kò rí tiẹ̀ rò nítorí pé ẹni tí ò bá tóyàn òun náà ti kọrí kan Àyìndé sí ó ní àjẹkùn òní wá jẹ ẹ̀yà o mo máa lájẹkùn òní wá jẹ ẹ̀yà o ẹni tí ò bá tó ní iná o tó bá lọ́hùn dènà dèní alájẹkùn òní wá jẹ ẹ̀yà o wọ́n á fẹ́ lá o wọ́n á fẹ́ ṣá. orin yẹn ó ní ìtumọ̀ àjẹkùn yẹn tí ò bá tó yà kọ̀ tó lọ ń kọ̀ àjẹkùn ìyà ni so ò ní ìdí gbogbo ẹ̀ wá bó ṣe máa ṣe àtúnṣe níbẹ̀ mi ní kó máa tẹ̀ láyìnlé lẹ́yìn kí n máa ṣe bàbá mi bàbá irọ́ jẹ́ káàrin yín dùn fún ní respect if possible fún ẹ lójú gbogbo ayé gan dọ̀bálẹ̀ ń gbangba kí ló fi ń ṣèyàn kó fi ṣèyàn ní nǹkan kan ṣé bí wọ́n ló mọ ibi tó ń lọ ṣé wà sáyìndé tó máa bọ́ síta pé barrister is my father barrister is my kíní kan ọmọ bàbá mi ni igbá kan ni nǹkan igbá kan ó mọ̀ pé kò ń ṣe bàbá òun náà but ó gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni Wàsáìdé ó dẹ̀ ń lóyà sí barrister lọ́jọ́ ọkú ni gbàgbé nǹkan tẹ́ anybody kan lè máa sọ tó bá wù wọ́n kan sọ bó ṣe ń lóyà sí barrister ló ń lóyà sí Kollington náà ó mọ̀ tó rọ̀hún ní òye ayé ju ìwọ lọ ibi tí wọ́n ò rí dé òun rí ju bẹ̀ ló dẹ̀ mọ tó lè gbé òun ṣubú kò gbọ́dọ̀ ṣe kátẹ̀ níwọ̀ wá ṣe ń gbà yẹn ọmọdé ń ṣe ẹ́ nísìnyí ó ti ń dàgbà ó ń ṣe ọmọdé mọ́ torí èèyàn tó bá ti ń súnmọ́ àwọn èjì kan ní life kò ń ṣe ọmọdé mọ́ òun ṣọmọdé mọ so o gbọ́dọ̀ mọ àtúnṣe yẹn láti ṣe pé ẹni iye tí èèyàn bá lè bá jà èèyàn máa fà á mọ́ra ni that is the truth tèmi fẹ́ bẹ́ẹ̀ sọ Abbas tó bá lè gbọ́ inú mi á dùn bọ̀ tó o bá wá gbọ́ àwọn tó bá jẹ́ fáǹsẹ̀ náà wọ́n lè bẹ̀ sí mi bú ìyẹn ò kàn mí wọ́n lè bẹ̀ sí ṣépè ìyẹn ò kàn mí ìlọsíwájú tiẹ̀ òun lèmi fẹ́ kò ń ṣe ìlọsẹ́yìn àwọn tí wọ́n rò pọ́n nífẹ̀ẹ́ yẹn wọn ò nífẹ̀ẹ́ ẹlòmíín wà ó fẹ́ kó ṣubú ni nítorí pé ẹlòmíì gbogbo bí kinní yẹn ṣe ń jó ńgbà yẹn tí ariwo yẹn ń lọ gbìgbìgbìgbì ẹlòmíì ń fẹ́ kí ó wálẹ̀ nísìnyí tó ti wá wálẹ̀ yìí sìn ìwọ ò ní mọ̀ àwọn mọ̀ nínú ara ẹ ó tiẹ̀ dà bẹ́ẹ̀ ó tiẹ̀ ṣe kinní kan bẹ́ẹ̀ bó ṣe mọ̀ bó ṣe lè pick padà tó bá ṣàtúnṣe orin táyé dẹ̀ ti fi mọ̀ ẹ́ yẹn orin yẹn padà sí àṣàkáṣà má ló lọ bẹ́ẹ̀ má jẹ́ kéèyàn kan sọ pé kinní kan orin kan ò lè lọ títí kò lè yí kinní kan àwọn kọ́ lọ lọ́hùn náà jẹ́kọ́lọ́ ò ṣiṣẹ́ tó bá ń ṣe intáyé fi mọ̀ ẹ̀yẹ̀ ìwọ máa ṣe lọ tọ́lọ̀ bá wá yá tọ́lọ̀ bá ní stop àmọ́ ìpè stop òun ni mo ṣe fi yín ká TNT fi ṣe example fún ẹ̀ àbọ̀rọ̀ lára ń sọ fọ́mọlúàbí o tó bá dénú ẹ̀ kó di odindi ní mi ní sọ jù báyìí náà lọ